Àtúnkù ojúmọ́ máa níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Mo máa ń sọ pé ròyìn tó bá ní ṣe pẹ̀lú Yorùbá Nation bíi Afra Nation àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ má lọ̀tún ẹ má lòsì ẹ dojú ìbéèrè yín kọ ìkànnì yìí tí ń ṣe àrólé bàbá 1010 TV2 torí bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì máa rí òkodoro ròyìn àtàjà àbálẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú gbogbo tẹ́ bá ń béèrè àti èyí tẹ́ bá ń wá. Àwa náà sì wá kọ́ Elédùmarè ló ní ká mọ̀ ṣe kó sì máa gbà ṣíṣe. Ẹ mú kí gbogbo ẹ̀yin tó ẹ jẹ́ olólùfẹ́ wa pé ẹ kú àdúrótì gbogbo ìgbà. Orúkọ níròyìn yín kò lè yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ǹjẹ́ ká tó máa bọ́ sínú agbami ìròyìn títí àsìkò yìí, ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ báyìí. Pẹ̀lú bí epo bẹntiró bó tún ṣe gbéra sókè tó di ọ̀wọ́n gógó sí báyìí, ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí òun ló ti ṣe bẹ́ẹ̀ kòrò ojú sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀. Ó sì rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti dá owó náà padà sí ìyìn tí yóò rọ̀ tẹrú tọmọ lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kòrò ojú sí gómìnà ìpínlẹ̀ Òndó pẹ̀lú bí ó ṣe ń fọ́n owó ní yàlàyùlù sí àwọn ènìyàn lásìkò tó ń ṣe ìpolongo ìbò ní ìpínlẹ̀ ọ̀hún. Nípínlẹ̀ Ògùn, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà ló ti tẹ tẹ̀gbọ́n-tàbúrò kan tí wọ́n jí ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ náà tí wọ́n sì tún fipá bá a láṣepọ̀. Ní ìpínlẹ̀ Èkó ẹ̀wẹ̀, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ló ti ṣe bẹ́ẹ̀ tẹ báńsà kan èyí tó gún ènìyàn lọ́bẹ pa ní ilé ìgbafẹ́. Nínú ìròyìn èyí tó fara pẹ́ èyí tá a mú wá yìí, ọmọ ilé ẹ̀kọ́ girama kan nípínlẹ̀ Òndó òun ló ṣe bẹ́ẹ̀ tó gún akẹgbẹ́ rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ náà. Haúsá kan rèé láti Àrẹwà níbi tó ti ń gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣépè tó sì ń ṣàdúrà pé kí ìṣubú kó jẹ́ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú fọ́nrán kan èyí tó fi léde látàrí wàhálà àti làásìgbò tó ń ṣẹlẹ̀ ní Àrẹwà náà. Ìròyìn tí Yorùbá Nation, gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti ń kọ́wọ́ dùnú pẹ̀lú ẹni tó jẹ́ ajìjàǹgbara akọni ọkùnrin ní ọmọ Adéyẹmọ èyàn Sunday Ìgbòho pẹ̀lú bí ó ṣe ń ṣe ayẹyẹ oríkádùn rẹ̀ lénìí. Ìròyìn tí Afra Nation, ẹ̀sìn òdédé lóró ènìyàn náà ló ṣe bẹ́ẹ̀ tó kẹ́sì lóró. Ó ní orin tí Simon Ekpa tó fi léde síta pẹ̀lú bó ṣe ní àwọn ń ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí, ó ní èrè iṣẹ́ tán ti ṣe sẹ́yìn òun náà ni wọ́n ń jẹ. Ẹgbẹ́ ìkúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá lọ́lọ́kan òjọ̀kan báyìí. Pẹ̀lú bí epo bẹntiró bó ṣe di ọ̀wọ́n gógó tó sì tún sún sókè sí i, níṣe ni ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ó ti ṣe bẹ́ẹ̀ kòrò ojú sí ìgbésẹ̀ àjọ NNPC àti ti ìjọba àpapọ̀ lórí bí epo bẹntiró bó tún ti ṣe bẹ́ẹ̀ tó di ọ̀wọ́n gógó sí i. Lánàá òde yìí òun la mú ìròyìn náà wá fún wa wípé àjọ NNPC nílẹ̀ yìí èyàn Nigeria National Petroleum Company Limited ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde àti àfikún iye tí epo jálá kan tó jẹ́ báyìí nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé epo bẹntiró jálá kan rẹ̀ ó ti di 1,030 naira ní ìpínlẹ̀ Èkó àti olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá. Lánàá òde yìí òun wá lẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ èyàn Nigeria Labour Congress NLC èyàn Jo Àjà èrò òun ló fi ìròyìn náà léde pẹ̀lú bó ṣe kóró ojú sí ìgbésẹ̀ tí àjọ NNPC gbé àti bí ìjọba àpapọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ bá ṣe fi ọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ náà. Jo Àjà èrò tó sọ èyí lásìkò ìfilọ́lẹ̀ ìwé àkànṣe kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní the tripartite èyí tí Sharon Ijasan tó ṣe àkọsílẹ̀ rẹ̀ lólùlú ilẹ̀ yìí lánàá tí ń ṣe Àbújá. Nígbà tí Jo Àjà èrò tí yóò máa sọ̀rọ̀ síta, ó ní ìgbésẹ̀ tí àjọ NNPC gbé ó ní ó jẹ́ nǹkan tí kò bójúmu tó sì tàbùkù gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Láàrin oṣù kan síra wọn ni wọ́n ti gbé epo jálá bẹntiró tí wọ́n ti gbé Nàìjíríà rere. Ó sọ di mọ̀ wípé àjọ NNPC wọn ló jẹ́ ti àjọ ti aládàáni olóṣèwádìí àwọn
wọ́n ní wọ́n fọwọ́ lálẹ̀ tí wọ́n sì ń làlé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń làlé wọn lọ́wọ́ pẹ̀lú bó ṣe fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn. Ó tún tẹ̀síwájú wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló yẹ kó gbé ìgbésẹ̀ tó péye pẹ̀lú bí wọ́n ṣe ní wọ́n fẹ́ máa lo afẹ́fẹ́ gáàsì láti fi máa dípò epo bẹntiró tó sì já sí pé ààrẹ kò kọbi ara sí i lẹ́yìn ọdún kan gbáko tó ti wà lórí àlééfà jo àjà èrò kò ṣàìsọ di mímọ̀ wípé ọjọ́ wo síjọ́ wo gan ó ní afẹnukò lórí àfikún owó òṣìṣẹ́ tó kéré jùlọ èyí tí àwọn fẹnukò rẹ̀ sí orí 70,000 naira ó ní ẹ̀wá jáwó báyìí kí ni 70,000 naira náà kì tiẹ̀ ló fẹ́ dà pẹ̀lú bí epo bẹntiró bó tó ti ṣe bẹ́ẹ̀ gbéra sókè láàrin oṣù kan síra wọn. Ó wá ní àwọn rọ ìjọba àpapọ̀ láti tètè gbé ìgbésẹ̀ èyí tó mọyán lórí láti wá ọkọ̀ epo bẹntiró tó di ọ̀wọ́n gógó náà padà wá sẹ́yìn tí ó sì ṣe déédéé ohun tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fẹ́. Ó sì tún tẹ̀síwájú nínú ìgbà tó ní àsìkò tó ń bá wọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ wípé èmi nìkan ò lè dá ṣe o ẹgbẹ́ òṣìṣẹ́ náà sì lè dá ṣe níṣe ni kí gbogbo wa fi ẹnu kò ká sì parapọ̀ láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìgbésẹ̀ tí àjọ NNPC gbé ọ̀hún láti wá ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó epo bẹntiró kí owó tí òṣìṣẹ́ ń gbà kí ó lè máa tó wọn ná àti tó wọn jẹ ju àjà èrò ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí tí ń ṣe olúùlú l'Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ korò ojú tí wọ́n sì ti ń sọ̀kò ọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Òndó pẹ̀lú bí ó ṣe ń fọ́n owó sí àwọn ará ìlú lásìkò tó ń ṣe ìpolongo ìbò ní olúùlú ìpínlẹ̀ náà tí ń ṣe Àkúrẹ́. Káàkiri ilẹ̀ yìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti korò ojú sí ìgbésẹ̀ tí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Òndó yíhun Orímisàn Lọ́kì Ayédatiwa èyí tó gbé pẹ̀lú bí wọ́n ṣe ya fọ́nrán rẹ̀ kan nínú ibi tí ó ti ń pín owó ní bọ́ndù-bọ́ndù tó ń fọ́n sí àwọn ènìyàn lásìkò tí ń ṣe ìpolongo ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Òndó òní wọ́n ní wọ́n ti fi náà ti ka fọ́nrán náà lásìkò tí ó ń ṣe ohun tó ń ṣe yìí. Wàyí o ẹni tó wá jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan ní orílẹ̀-èdè yìí èèyàn Ládé Ebíowánà ó ti wá ṣe tó ti sọ di mímọ̀ tó sì fi léde wípé ìgbésẹ̀ tí Lọ́kì Ayédatiwa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Òndó gbé yìí ó ní kò bá ojú mu tí kò sì mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe. Ó ní níṣe ló dàbẹ̀ pé gómìnà náà kò mọ pàtàkì ọ́fíìsì tó wà àti pé kò mọ ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Òndó. Ó ní ṣe nítorí ìdìbò tó ń bọ̀ yìí káwọn ènìyàn lè padà dìbò fún un. Ó ní ó fi ń ṣe gbogbo èyí tí ń ṣe yìí. Bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tún sọ̀rọ̀ jáde lójú òpó ayélujára nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé kò sí ètò ọrọ̀ ajé tó péye bẹ́ẹ̀ ni kò sí ohun amáyédẹrùn fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Òndó. Ìwọ wá jáde síta òun fún owó ní ìfọ́nkúfọ́n káàkiri ó ní gbogbo owó tó yẹ kí wọ́n lò láti fi jẹ́ kí ìdàgbàsókè kó bá ìpínlẹ̀ Òndó ó ní wọ́n ti ná ní ìnákùná yìí látàrí pé wọ́n fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n dìbò fún wọn lásìkò ètò ìdìbò èyí tó ń bọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà fi sójú òpó ayélujára wọn tún sọ di mímọ̀ wípé nílùú Òndó níṣe ni níbi ọjọ́ mélòó kan báyìí níṣe ni ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ìṣekúṣe tó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. Níṣe ni gómìnà ìpínlẹ̀ Òndó ni kò ṣe bẹ́ẹ̀ pé òun rí nǹkan kan tó ṣẹlẹ̀ láì dáa. Ó ní kàkà tó yẹ kán gbé ìgbésẹ̀ ní kíákíá kó tó di pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù míì yóò tún padà wáyé. Níṣe ni wọ́n gun orí ọkọ̀ tí wọ́n sì ń fọ́n owó káàkiri. Àwọn olùgbé ìpínlẹ̀ Òndó náà wọn kò ṣàì sọ̀rọ̀ tí wọ́n sì kòròjú sí ìgbésẹ̀ tí Lọ́kì Ayédatiwa tó gbé yìí pẹ̀lú bí ó ṣe ń fọ́n owó náà ní ìfọ́nkúfọ́n sáàrin àwọn ènìyàn. Ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ tẹ tẹ̀gbọ́n-tàbúrò kan èyí tí wọ́n jí ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Ọmọlọ́lá Odùtọ́lá tó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú tẹ̀gbọ́n-tàbúrò kan nínú èyí tí wọ́n ti pe orúkọ ẹ̀gbọ́n ní Fẹ́mi Fágbohùn tó jẹ́ ẹni ọdún 43 àti Káyọ̀dé Fágbohùn ẹni ọdún 41 ọ̀hún. Wọ́n sọ di mímọ̀ wípé arábìnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣadé ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó dá ọkọ̀ wọn dúró tó pe ọkọ̀ náà
láti orí ayélujára èyún online booking láti Lẹ́kì ó sì gbé ọkọ̀ ọ̀hún lọ sí agbègbè tí wọ́n pè ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ó sọ dímọ̀ pé nígbà tí wọ́n dé agbègbè tí wọ́n pè ní Deeper Life Church lótò ní Mòwe níṣe ni Fẹ́mi Fágbohùn ni ó páàkì ọkọ̀ náà tí àbúrò rẹ̀ tó jẹ́ Káyọ̀dé tó sì wọnú ọkọ̀ pẹ̀lú arábìnrin náà nínú ètí wọn ni ó ti yọ àkúfọ̀ ìgò jáde tó sì ti ń dúnkokò mọ́ arábìnrin ọ̀hún pé tó o bá pariwo níṣe ni ayé ògbẹ́mí rẹ̀. Báyìí ni wọ́n ṣe wa ọkọ̀ arábìnrin náà tí wọ́n sì wa ọkọ̀ rẹ̀ lọ sí ilẹ̀ àìmọ̀kan nínú ètí wọn ti sọ di mọ̀ wípé wọ́n gba fóònù rẹ̀ tó jẹ́ iPhone 13 Pro Max èyí tí owó rẹ̀ tó ṣe déédéé 840,000 tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Bákan náà ni wọ́n tún kó owó rẹ̀ tó jẹ́ 50,000 naira èyí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà àti owó ìtúsílẹ̀ lẹ́yìn tí wọ́n jí gbé tán lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ nínú èyí tí wọ́n sọ wípé wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà igba náírà lọ́wọ́ ọ̀rẹ́kùnrin ọ̀hún èyí tó jẹ́ 200,000 naira gẹ́gẹ́ bí àlàyé Akínwálé Williams tó jẹ́ ọ̀rẹ́kùnrin arábìnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé yìí ó ní ó ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí ní ọjọ́ ajé Monday nínú èyí tí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tíráàkì fóònù tí wọ́n jí mú ọ̀hún tí wọ́n sì ti bá lọ́wọ́ arákùnrin tí wọ́n pè ní Túndé Àjàyí nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú Túndé Àjàyí tán pé níbo ló ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí níṣe ni ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́wọ́ wípé ọ̀dọ̀ Káyọ̀dé ó ní òun ti rí i wọ́n sì ti ta mọ́tò tí wọ́n fi ṣe iṣẹ́ burúkú ọ̀hún níṣe ni wọ́n tún tẹ ọkọ̀ létí tí wọ́n sì wá Káyọ̀dé náà lọ nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú ní agbègbè tí wọ́n pè ní Òkè Síónì Ìmẹ̀dù ní ìpínlẹ̀ Ògùn. Wàyí o Ọmọlọ́lá Odùtọ́lá ní tẹ̀gbọ́n-tàbúrò àwọn ni wọ́n ti wà ní gbàgà àwọn ọlọ́pàá báyìí nínú ètí ìwádìí sì ń tẹ̀síwájú. Ó sì sọ bí mọ̀ pé láìpẹ́ yìí àwọn yóò kọjú wọn sí ilé ẹjọ́ láti lọ́ọ́ máa jẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà. Ní ìpínlẹ̀ Èkó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ báńsà kan èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbé ènìyàn lọ́bẹ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pè ní báńsà tí ń sọ ilé ìtura kan ní ìpínlẹ̀ Èkó tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kingsley Oti ó ní ọwọ́ tẹ̀ ní ilé ìgbafẹ́ náà èyí tí wọ́n ló wà ní Àgọ́ Palace Way ní Ọ̀kọ́ta ìyún ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí Benjamin Hundeyin ó sì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ní ọjọ́ ajé Monday tá a lò tẹ́ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí Kingsley Oti tó jẹ́ báńsà ilé ìgbafẹ́ náà bó ṣe ṣe bẹ́ẹ̀ gún ẹni tí wọ́n pè ní afurasí ọmọ gànfẹ́ tí ń da àdúgbò kan láàmú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó gún ní ọ̀bẹ ní ikùn nínú èyí tí èyí ń fi ń jà fitanfitan tó sì ń jẹ ìrora ikú nílẹ̀. Báyìí ni wọ́n ṣe tètè gbé arákùnrin náà lọ sí ilé ìwòsàn tó pè ní Lagos University Teaching Hospital ìyún ní Ìdí Àràbà ní Mùṣín tí ń ṣe ìpínlẹ̀ Èkó nínú èyí tí wọ́n ti ṣàlàyé rẹ̀ pé arákùnrin náà tó ní aṣọ kò bá ọmọ yẹrẹ mọ́ tọmọ yẹrẹ ti ṣe bẹ́ẹ̀ tó ti rìn òwò ọjà. Báyìí ni wọ́n ṣe fi páńpẹ́ òfin mú Oti tó jẹ́ báńsà náà tí wọ́n sì ti ní ó ti wà ní gbàgà àwọn agbófinró báyìí nínú èyí tí wọ́n ní àwọn yóò ṣe ìwádìí ọ̀rọ̀ náà finifini sí i láti mọ ìgbésẹ̀ tó kàn láti gbé. Tẹ́ ẹ bá gbàgbé nípínlẹ̀ Èkó yìí náà òun láti mú ìròyìn wá bí ọjọ́ méjì kan sẹ́yìn báyìí nínú èyí tí ẹni tó jẹ́ olóṣò kan tó ti ṣe bẹ́ẹ̀ gun oníbàárà rẹ̀ ní ìgúnkúgún ní ilé rẹ̀ tán ló wà ní Jákàndé Housing Estate ìyún ní ìpínlẹ̀ Èkó náà tó sì já sí wípé ìyẹn náà ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Nínú ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó fara pẹ́ àwọn èyí ọmọ ilé ẹ̀kọ́ girama kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó gún akẹgbẹ́ rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ Òndó. Ọmọlé ẹ̀kọ́ tí wọ́n pè ní Àkókò Secondary School tó wà ní ìlú Àkókò tí ń ṣe ìpínlẹ̀ Òndó tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chandra ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí pẹ̀lú wọn sì ní ó gún akẹgbẹ́ rẹ̀ tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Habib Salawu ó gún ní ọ̀bẹ tí ẹ̀mí sì fi bọ́ ní ara arákùnrin ọmọ iléèwé girama náà. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n ṣe wọ́n ní Sandra àti Habibu náà jọ ní èdè àìyedè nínú ilé ìwé wọn tí wọ́n sì fi ìjà náà sí ẹ̀yìn aago tí wọ́n jáde ní ilé ìwé tí wọ́n fi lọ fi ìjà pẹ́ta nínú èyí tí wọ́n ti ní Sandra ogun ní ọ̀bẹ èyí tí ó sọ di mímọ̀ wípé ọ̀bẹ náà ló gbà lọ́wọ́ ọmọ ilé ẹ̀kọ́ kan tí wọ́n pe orúkọ ilé ìwé náà ní Ajiroke Technical School nínú èyí tó ti ní ọ̀bẹ tó gbà lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ náà òun ló gún Habibu tó sì ṣe bẹ́ẹ̀ tó jáde láyé. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Òndó Àbáyọ̀mí Ọládipúpọ̀ ó ní wọ́n ti ṣe ìwádìí tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú Sandra nínú èyí tí wọ́n ti takọ́sọ ọ̀rọ̀ rẹ̀ lọ sí
àjọ tó ń rí sí ọ̀rọ̀ dídá ní ìpínlẹ̀ Èkó tó sì ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Habib Salahu tó jáde láyé yìí ó ní wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí nínú èyí tí wọ́n ti ń ṣe ìwádìí lórí òkú rẹ̀ náà. Haúsá kan rèé tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣépè kíkankíkan tó sì ń gbàdúrà fún ìṣubú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún. Haúsá kan tó wá láti Àríwá èyí tí kò sẹ́ni tó mọ orúkọ rẹ̀ ṣùgbọ́n tó fi fídíò ara rẹ̀ léde nínú èyí tí ó ti ń ṣépè kíkankíkan fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìfúnpinpin àti ilé kókó èyí tó wà lóde yìí níṣe ni Haúsá náà ni ó ń ṣépè wípé kí Ọlọ́run ọba kó gba ipò ọlá àti ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wà kó gbà kúrò lọ́wọ́ rẹ̀ kó sì fi ẹni tí ó máa láàánú mẹ̀kúnnù kó fi sí orí ipò náà. Fídíò náà ò ní ń wò ní ojú móhùnmáwòrán yìí ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí Haúsá náà tó ń sọ fún àǹfààní àwa tá a bá létí èdè láti gbọ́ Haúsá ọ̀hún dáadáa. roƙonka ka sauke Tinubu akan kujerar mulki ka baiwa wanda zai zama muna alkhairi a wannan ƙasa tamu. Ya Allah kai muka roƙa ka ɗora shi kuma kai muke roƙo ka sauke shi kuma wallahi mun sani Allah za ka sauke shi. Yorùbá Nation báyìí pẹ̀lú bí èyí ṣe jẹ́ ọjọ́ kẹwàá inú oṣù kẹwàá ọdún tá a wà yìí níṣe ni gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kọ́wọ́ ìdùnnú tí wọ́n sì ti ń ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ ajìjàǹgbara akọni ọkùnrin olóyè ọmọ Adéyẹmọ tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Ìgbòho ṣá pẹ̀lú bó ti ní ṣe jẹ́ ọjọ́ orí kádùn rẹ̀ níṣe ni tẹrú tọmọ àti gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti dáwọ́ ìdùnnú pẹ̀lú olóyè ọmọ Adéyẹmọ náà tó sì já sí wípé lọ́la òde yìí ti ń ṣe ọjọ́ 11 inú oṣù tá a wà yìí ó ní gbogbo àwọn àgbààgbà àti àwọn èèyàn pàtàkì ni wọn yóò kóra wọn papọ̀ tí wọn yóò pàdé ní United Kingdom nínú èyí tí wọ́n ti máa ṣe àwẹ̀jẹwẹ̀mu ayẹyẹ orí kádùn Sunday Ìgbòho náà tó bá wá di ọjọ́ 12 níṣe ni wọ́n sọ di mímọ̀ wípé wọn yóò ṣe ìwọ́de èyí tó láàmìlaka fún ìjìjàǹgbara ìdásílẹ̀ ọmọ káàárọ̀ oòjíire. Gbogbo ìpolówó náà wọn la ti ń ṣe bẹ́ẹ̀ tá a ti mú wá sí ojú móhùnmáwòrán a yóò tún ṣe àfihàn rẹ̀ fún yín ká tó kù orí ètò lénìí. Ìròyìn ti Biafra Nation báyìí. Simon Ekpa tó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra wọn ló ti sọ wípé ẹ̀sìn òdédé lọ́rọ̀ ènìyàn ló ṣe bẹ́ẹ̀ tó kẹ̀sìn lóró pẹ̀lú bí àwọn ṣe ń ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí káàkiri gbogbo ilẹ̀ Ìgbò ó ní àwọn ni wọ́n ya aláìdá tó sì já sí pé ẹ̀san kan tí wọ́n ti ṣe sẹ́yìn ó ní wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Simon Ekpa ló fi sójú òpó ayélujára X rẹ̀ lánàá nínú ètò ti ṣe di mímọ̀ wípé gbogbo ìkọlù tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe sí àwọn ọmọ Biafra sẹ́yìn ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí èrè rẹ̀ báyìí tó sì sọ nímọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àfìgbà táwọn bá tó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn dá orílẹ̀-èdè tara àwọn ní tí ń ṣe orílẹ̀-èdè Biafra. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè títí dìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá ẹja yáṣẹ́ lẹ́ni Èdùmarè yóò wà pẹ̀lú wa o. Kiri o. Àtótó àrèrè èrò epo èrò ọ̀fà ẹ wá gbọ́ làbárí ẹnu mi ǹjẹ́ ti gbọ́ pé lọ́jọ́ 10 oṣù 10 ọdún tá a wà yìí ó ní í ṣe dédé ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣá ẹkùn ọkọ̀ Fúlàní Ògbó Bàbádámì èyí ló wọ́n fà á tí gbogbo àwọn àgbààgbà èèyàn jàǹkànjàǹkàn táwọn àlókè òkun káàkiri orílẹ̀ àgbáyé tí wọ́n fi wá yan ọjọ́ 11 oṣù 10 ọdún tá a wà yìí láàyò láti máa fi ṣe àwẹ̀jẹwẹ̀mu ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ èyí tí yóò máa wáyé ní London Kensington 199 Holland Park Avenue London W11 4UL United Kingdom ní dédé agogo 2 alẹ́ ní títí di aago 12 òwúrọ̀ ọjọ́ kejì bó bá wá dọjọ́ 12 oṣù 10 ìwọ́de tó lámìlaka ìyún tí ó tún máa wáyé ní London náà èyí tí Ọláyọmí Kóìkì tí ó máa ṣàgbátẹrù rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ ti wà ńlẹ̀ fáwọn àgbàlagbà àti abarapá gbogbo èyí tí ó máa gbé wọn láti fi ṣe ìwọ́de náà ẹ má gbàgbé ẹ jẹ́ ká fi sọ́kàn olùkéde àròlé bàbá 1010 TV wá.